A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kí yín tẹ̀sọ́, mo kí yín tológun. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí channel yìí. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ gbìyànjú láti subscribe sórí ìkànnì yìí. Ẹ ràn wá lọ́wọ́. Torí kú iṣẹ́ ní mú orí ẹni yá. Tó ti yé yín, ẹ ránṣẹ́ yìí lọ́wọ́. Ní tá a fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ wa náà nìyẹn o. Ẹ bá wa like fídíò yìí. Ní tá a fẹ́ lọ́wọ́ yín nìyẹn. Ẹ bá wa comment níbi tó bá kù sí. Níbi tá a bá kù sí, ẹ sọ fún wa. Ẹ̀yin tẹ́ ti subscribe, bá wa subscribe. Ẹ jọ̀ọ́, bá wa subscribe. Torí nǹkan pọ̀ tá a fẹ́ máa sọ lórí ìkànnì yìí. Ẹ bá subscribe, ẹ máa ní àǹfààní àti máa rí wa. Àǹfààní sì wà fún àwa tá a bá subscribe. Àǹfààní pọ̀ rẹpẹtẹ fún wa. Àǹfààní pọ̀ rẹpẹtẹ fún wa. Owó tẹ́ fi máa wò wá, Ọlọ́run ní fi wọ́n yín o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́ ti subscribe, ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí. Àwọn ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ o. Aburú tó bẹ nínú oṣù yìí kò ní jẹ́ ìpín mi, kò ní jẹ́ ìpín ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ subscribe, ẹ bá wa subscribe. Gbogbo wa pátápátá, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Ẹ má jẹ́ ká máa wò wá lásán, ẹ má wò wá lásán. Ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa subscribe. Ẹ jọ̀ọ́. Ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lewé àti egbò àwọn bàbá wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojúkójú ò ní wò ẹ̀yin náà. Etí tẹ́ fi ń gbọ́ mi, ire lẹ máa fi ti yín gbọ́. A ní rí ń gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Tó bá yẹ pé àárọ̀ ni ẹ wà níbi tẹ́ ẹ ti ń wò mí, ẹ káàárọ̀ o. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni oògùn kan tí mo mọ̀ sí, tí a mọ̀ sí ẹni tó bá mu ọtí, tó mu ọtí àmupara. Pé gbogbo ọjọ́ ayé ẹ̀, ọtí ló fi ń mu. Ẹlòmíì kò tiẹ̀ lè jẹun mọ́. Ọtí ni gbogbo ọjọ́ ayé ẹ̀, ọtí ló fi ń mu. Ibi tẹ́lòmíì bàjẹ́ ọtí dé, tó bá mu ọtí kò ní ríran mọ́. Wọ́n máa ń mú wálé ni. Wọ́n fi bí kán fi mọ́tò kan fi rù wálé. Ibi tẹ́lòmíì bàjẹ́ ọtí mímu dé. Àtọkùnrin àtobìnrin náà ló ń mú o. Àtọkùnrin àtobìnrin náà, ẹ má bínú pé mo sọ̀rọ̀ nípa ọtí. A ní kéèyàn má ṣe fàájì. Àmọ́ tó bá ti pọ̀ lápọ̀jù kò dáa. Ẹlòmíì ò mu ọtí, yóò máa já sí gọ́tà ni. Ẹlòmíì tara bí ọtí mímu ó kàgbákò. Ẹlòmíì á ní tóun bá ti yó, ìgbà yẹn lójú ó máa ń clear, ló máa ń ríran nídìí steering, nídìí mọ́tò. Ẹlòmíì ti kàgbákò látara nǹkan mímu yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti di èrò gbóbì látara ọtí mímu àmubend. Kí wá là á wá? Ìyẹn fún oògùn tá a ṣe fún ẹni tó ń mu ọtí àmupara àbẹ́ni tó ń mu igbó àmupara. Tó ti yé yín? Tẹ́lòmíì ò bá rí igbó mu, yóò tún máa já ewé pọ̀pọ́. Ibi tẹ́lòmíì bàjẹ́ dé, àdánwò tiẹ̀ ti wá wo ayé. Ẹlòmíì ń fa sọ́kàwé. Wọ́n ń fa sọ́kàwé. Wọ́n á gbé mú sí báyìí, wọ́n á máa fà á. Ẹ dákun, ẹ rí pé àdánwò ti wo ayé. Kí wá là á lò fún èèyàn bẹ́ẹ̀? Ẹni tó bá mu ọtí àmupara àbẹ́ni tó ń mu sìgá àbó mu igbó. Ẹ jẹ́ ká lọ wá ọ̀kùn tá a mọ̀ sí millipede. Ṣé rí ọ̀kùn yẹn, ẹ jẹ́ ká gún kó kúnná dáadáa.
pẹ̀lú àkàrà àtàn. Àkàrà àtàn, sámọ tó ń jẹ́ àkàrà àtàn. Imí gbígbẹ, ìgbẹ́ gbígbẹ tá à mẹ́ni tó sú. A máa ń lò ó, a máa fi ń tún téèyàn ṣe fún ẹni tó ń mutí. Ṣé rí imí gbígbẹ yìí, á lọ̀ pọ̀ mọ́ ọ̀kùn àti àmukù gbó, àmukù sìgá àti ọ̀pọ̀lọpọ̀ aáyán. Tó ti yé yín, tá mọ̀ sí cockroach. Ṣé tí mo ṣàlàyé yẹn ó ti yé yín dáadáa, ẹ̀yin tèmi? Àmukù gbó, àmukù sìgá tán mu sílẹ̀ tá à mẹ́ni tó mu. Tí gbó yẹn wọ́n ń pè ní kílà àbí claro. Ó ti yé yín? Àmukù gbó, àmukù sìgá, ẹ jẹ́ ká sà á. Ẹ jẹ́ ká sà á. Àkàrà àtàn tá mọ̀ sí imí gbígbẹ àti ọ̀kùn pẹ̀lú aáyán, ẹ jẹ́ ká gún pọ̀, ká gún pọ̀, ká wá sá kó kúnná. Tá bá ti wá sá tó kúnná, ẹ jẹ́ ká kù ú. Ẹ jẹ́ ká wá ra Shinap original, ká rà á. Ká wá bu powder yìí tó tá ti lọ̀ tó ti di powder, ká bù sínú ẹ̀, ká wá jì pọ̀. Ẹni tó ń mu ọtí àmupara, ẹ jẹ́ ká gbé oògùn yìí fún un. A ní jẹ́ kó mọ̀ pé oògùn ọtí ni o, kò gbọ́dọ̀ mọ̀ o. A sọ fún un pé kó gba kíní yìí, oògùn ẹ̀yọ́nú ni. A lè tún parọ́ míì fún un. Pápẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní oògùn yìí o, máa lò ó. Oògùn kó lè mọ ríṣẹ́ ṣe dáadáa ni. Oògùn bíbò àṣírí ni. A parọ́ fún ẹnìyẹn bẹ́ẹ̀. Sẹ́ni yóò gbọ́dọ̀ mọ̀ pé oògùn ọtí ni a ṣe fún un. Tó bá mọ̀ kò ní ṣiṣẹ́. Tó bá mọ̀, oògùn yóò ní ṣiṣẹ́ fún ẹni yẹn. Ẹ jẹ́ ká gbé fún un kó máa lò ó. Tó bá ti ń lò ó, ní ta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á gbàkóso nínú ayé ẹ̀. Ìyẹn fún ẹni tó ń mutí, àbẹ́ni tó ń mu sìgá, àbẹ́ni tó ń mu igbó àmupara. Oògùn yìí ṣiṣẹ́ o. Ó dájú. Ó dájú. Ẹ jẹ́ ká ṣe é. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run ò ní fi ọmọ wa pa wá lẹ́kún. Ọlọ́run ò ní fi ọmọ wa pa wá lẹ́kún. Ẹ mọ̀ pé n tí mo ń sọ̀rọ̀ nípa yìí, ó ti wọ́pọ̀ láyé òde ìsinyìí. Ẹ rí ọmọ kékeré míì tí ò ní ti ju ọmọ ọdún 10 lọ, igbó mímu ni, ọtí mímu ni, kò sọ́tí tẹ́ bá gbé fún tí ò lè mu. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kán jàǹfààní ẹ̀. Ẹ bá wa like, ẹ bá wa subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe náà, ẹ má wò wá lásán. Ẹ má wò wá lásán, ẹ jẹ́ bá wa subscribe sórí ìkànnì yìí. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ibi tẹ́ ti máa mówó, tẹ́ ti máa fi wò wá, tẹ́ máa fi ra data láti máa fi wò wá, Ọlọ́run ò ní fi wọ́n yín o. Àṣírí yín ò ní tú, á túbọ̀ máa bò sí ni. Ẹ má gbàgbé, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o.